ẹ̀yin èèyàn mi mo kí wa ẹ kálẹ́ ẹ kú dédé àsìkò yìí àtúndé o mo kí wa ní gbogbo kíbi tí a bá wà tí bá ti ń gbọ́ mi on the issue of bàbá kábíyèsí orílẹ̀ kẹta orílẹ̀ Ifọ̀ kábíyèsí orílẹ̀ kẹta yẹn mo like kábíyèsí yẹn no mo fẹ́ lè fún ní number 1 àwọn tí Yorùbá nation yẹn tó ń support wa tọkàntọkàn ọlọ ẹnu mi kọ́kọ́ fi lọ sọ́dọ̀ wọn dàbá àwọn ọba onígbéraga orílẹ̀ Ifọ̀ ó ti kàbùkùn ìwọ tó wo bàbá àgbàlagbà tó yẹn lọ́jọ́ orí tó ń bí ẹ lọ́mọ tó gbá létí nítorí ipò torí pé ó jẹ ọba wá ti jẹ ọba lé orí ara ẹ ó jẹ ọba lé gbogbo ó sọra di Ọlọ́run ẹ wo àbùkùn tó wá kàn sí gbogbo àgbáyé ló ti dìde sórí ọ̀rọ̀ kábíyèsí yìí o ìkékeré lóró o ṣèbó ní kó lọ pẹ ẹni tó bá tó bẹ́ẹ̀ ẹni tó bá wù kó lọ pè wá kó sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe ó ní òun lòun ní ọlọ́pàá gbogbo ọlọ́pàá òun lòun ní wọn òun lòun control gbogbo àwọn ọlọ́pàá tó bẹ̀rẹ̀ sí bu èpè tó ń ṣẹ́ èpè fún bàbá yìí òun ni mo mú wá fún yín o ẹ wá gbọ́ bàbá wọ́n ti wá gbé bàbá jókòó láwọn ìgbìmọ̀ ń sìn wọ́n ti ṣí ìwé ẹ wá gbọ́ nǹkan tí bàbá sọ bàbá ṣàlàyé bọ̀rọ̀ ṣe rí bàbá ṣe àlàyé bàbá ṣe àlàyé dáadáa ẹ wá gbọ́ ohun tí bàbá sọ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká farabalẹ̀ ká wá gbọ́ ohun tí bàbá sọ ìgbéraga yìí ti pọ̀ jù ìgbéraga ni ìgbéra ṣánlẹ̀ wọ́n ti gbé ẹ ṣánlẹ̀ ń sìn ẹ wojú ayé ẹ rójú ayé àbẹ́ ò rí nǹkan ó yá bá wa ganu sí bàbá ẹ ganu sí. Àríọlá Abraham Love JP mo sick díẹ̀ ẹni mo dẹ̀ ń lọ ní on 21st of January 2025 ní nǹkan bí aago 11 àárọ̀ mo jáde síta pé kí n lọ ra oúnjẹ méjì ọ̀dà street ẹni mo lè ṣe ń lọ ní kábíyèsí olórílé mo gbọ́ ìwọ wá ń bí mo dẹ̀ wẹ̀ mo rí pé tinted glass blue nígbà tí mi ò dẹ̀ mo wá ń lọ ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé mò ń pè ẹ́ ni mo wá wind down mo ní kábíyèsí mi ò mọ̀ pé ẹ̀yin ni ẹ wà bẹ́ẹ̀ tẹ́ ń pè mí mo wá sáré lọ bá wọn pé kí èmi ní sà the first thing tí máa kọ́kọ́ rí ni pé wọ́n kàn wọ́n gbá etí mi bó ṣe bẹ̀rẹ̀ sí mi lù ní dráìbà ẹ̀ kúkúrú báyìí ìyẹn náà ń lù mí lúkò sí ẹ̀ ìyẹn náà ń lù mí kí ni mo ṣe arákùnrin kan wá ń bọ̀ ládùúgbò ó jẹ́ young man tó mọ gbogbo wa ìyẹn wá ní bàbá ẹ dọ̀bálẹ̀ fún bàbá ẹ dọ̀bálẹ̀ fún mo ṣe wá dọ̀bálẹ̀ ni pé bẹ́ẹ̀ tẹ ní dọ̀bálẹ̀ kí ni mo ṣe mo ti sọ wọ́n náà nìyẹn pé kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹ dẹ̀ mọ̀ pé ò ń lù mí mo ní kábíyèsí ẹ dẹ̀ mọ̀ pé ara mi ò yá o gbogbo last year ẹ rí i pé ara mi ò yá o bẹ́ẹ̀ ṣe lù mí ara mi ò máa yá bí mo ṣe sọ fún mi pé ara mi ò máa yá olóòwò òun á tó bá kú wọn á kà lọ rí ẹ dànù síbẹ̀ yẹn àìmọye irú ẹ̀ pé ṣé o mọ̀ nígbà tí mo wà lórí ìdọ̀bálẹ̀ ṣé o mọ̀ wípé gbogbo ọlọ́pàá lọ sí ẹnìwé gbogbo ọlọ́pàá Nàìjíríà yóò wà lọ́wọ́ òun kò sí tó lè ṣe bó ṣe túbẹ̀ sí ṣépè fáwọn ọmọ mi nìyẹn ṣépè burú ní òde ká ọmọ wa sífọ̀ èyí ìjọba sọ pé bóyá ọmọ mi ló ṣẹ̀ ó bẹ̀rẹ̀ ó ṣépè yẹn gan tó dẹ̀ ẹni téèyàn ò mo ṣáà ní kábíyèsí aṣáà nìkan tí mo ṣe tó tún bẹ̀rẹ̀ èyí tó ṣe iná nǹkan èyí tó ṣe kìnnìkan tọ̀
gbà tí mi ò kúkú mọ nǹkan tí mo ṣe ní bó ṣe ní kí Lukosi ẹ̀kọ́ yà mí nìyẹn ni wá dúró wá fídíò mi nígbà tí mo dọ̀bálẹ̀ báyìí àti bí mo ṣe kúnlẹ̀ wá fídíò mi then nítorí ẹgbẹ́ olórílé lòún dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò then ló ní kó fídíò mi ó yá fídíò ẹ̀ fún mi then ló wá fídíò mi ìdí nìyẹn tẹ́ ẹ̀ ṣe ìtàn anybody ò lè rí ojú èmi ní èmi ó fẹ́ fi mi ṣe ẹ̀yẹ bó ṣe máa ń fi àwọn èèyàn ṣe ẹ̀yẹ ni òkè yìí ṣe àríkàfẹ́ àwa ìgbà tó bá gbé dé òtẹ́ẹ̀lì ẹ̀ àwa ní kàn máa ń ka ṣẹ́ẹ̀rì ẹ̀rì ó ń dọ̀bálẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ mo fi yà jẹ́ díẹ̀ o ṣẹ́ẹ̀rì ó ń dọ̀bálẹ̀ bẹ̀bẹ̀ ó tún máa ń ṣe nìyẹn mi ò dẹ̀ ìgbà tó dẹ̀ bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tí èpè yẹn pọ̀ jù tó ni mo ṣe ní mo pariwo síta ẹjọ́ tó yọ nàìjíríà olórílé akàdẹ̀gbà ẹ̀mí ni àwọn máa sọnù bó ṣe sọ yẹn bó ṣe máa ń sọ ẹ̀mí nù ni ó máa sọnù o ẹni tó bá lè ràn mí lọ́wọ́ kó ràn mí lọ́wọ́ o tèmi kan ní number 1 or number 50 or number 100 ohun tí mo mọ̀ nìyẹn sá. ẹ ṣeun gan ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́ọ̀rẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́ọ̀rẹ́ o bọ́n ṣe máa ń sọ fún wa nígbà tá a kéré àwọn ọmọdé yìí mọ̀mọ̀ ṣàṣejù ṣọ́ra rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́ọ̀rẹ́ o òun náà nìyẹn torí pé o ti di ọba torí pé o ti jọba ń sìn ò wá jẹ́ ká aráyé gbọ̀ràn mọ́ ò jẹ́ ká aráyé gbọ̀ràn ẹ wo ìgbéraga wọ́n ròyìn bó ṣe ń ṣe nínú ìlú ó hàn lójú ọba yìí pé bó ṣe ń ṣe nìyẹn ọmọ kékeré náà ń dà láàmú tó ń pọ́n yòyòyòyòyò bí ìbẹ́pẹ tó ti pọ́n àpọ́nkẹ̀ ṣe rí nǹkan tó sọra ẹ̀dá sọ̀rọ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ bọ́dì ṣe ń yẹ̀yẹ́ ẹ̀ eléyìí jẹ́ àríkọ́gbọ́n fún àwọn tó kù eléyìí jẹ́ àríkọ́gbọ́n olúwo ìwọ ní the next o àbùkù tó tó olúwo aṣáájú eléyìí lẹ́sìn tá aṣáájú eléyìí lọ ó ní olè ní kí bàbá yẹn kó rá o lè pádànù kò sí nǹkan tẹ́nibọ́dì á ṣe kò sí nǹkan tá a ṣẹlẹ̀ kẹ́yìn máa sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde ní irú ilé ayé tá wà yìí táyé ti di ayélujára ìbò náà la rí nsìn gbogbo ẹ̀ pátá ni bàbá ṣàlàyé tẹ́ gbọ́ nínú fọ́nrán yẹn ara bàbá ò yá ó dẹ̀ fẹ́ lọ wá nǹkan tó fẹ́ jẹ ó ní kábíyèsí gan mọ̀ sí pé ara àwọn ò yá tìtorí pé kì í ṣe ọmọ ìlú yẹn ara nǹkan tá à ń sọ nìyẹn àti discriminate ara wa ọmọ Yorùbá sọmọ Yorùbá ọmọ Ondo state ọmọ ìlú mi ni bàbá yẹn torí ó ti wá wà lọ́dọ̀ yín ní Ogun state ńbẹ̀ yẹn wá ní kíni kéye kò sọ ọmọ Ogun state náà ló Ondo state ni kí láti ẹ̀ ń bá kiri ọmọ ìyá àkọ́ náà kọ́ ni gbogbo wa ọmọ Oòduà ní gbogbo wa wúwo ọmọ Yorùbá ni wá gbogbo ọba tẹ̀ kí n ṣe ọmọ Yorùbá ṣáà ní gbogbo èdè kan là ń sọ ó lóun kọ́lé síbẹ̀ yẹn ibẹ̀ ló sẹ́tù sí ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló kọ́lé ibẹ̀ ló bá àwọn ọmọ sí wá ń yẹ̀yẹ́ ẹ̀ ṣé inú àwọn ọmọ ẹ̀ wá lè dùn ẹnìkan dọ́rọ̀ eléyìí sí bàbá tèmi fíìmù tó gùn tán nílé ìwò tán ni kán tó tọwọ́ òfin bọ́ èmi gan máa ti dà lúrú máa ti balẹ̀ jẹ́ kí lẹ́ ń sọ ẹ̀ tó bá jẹ́ rọ́bà ni màá máa ta rọ́bà sí anybody tí bá rí nínú katapọ̀ máa fi fọ́ ojú ọba yẹn dànù orí ẹ̀ dàrú orí ẹ̀ irú rédèrèdè wo nìyẹn ẹ wo ẹ̀sìn tó bá ṣe ń sìn ẹ wo ẹ̀sìn tó ṣe wọ́n kọ́kọ́ rọ̀ lóyè fún 6 months thank you bàbá wa Dàpọ̀ Abíọ́dún Ògùn state governor wọ́n kọ́kọ́ rọ̀ lóyè gbogbo agbára ẹ̀yẹn wọ́n gba agbára lọ́wọ́ ẹ̀ ọ̀pá àṣẹ wọ́n gba agbára lọ́wọ́ ẹ̀ no salary nothing for good 6 months before that 6 months wọ́n á jọ́ọ̀jì kéèsì ẹ̀ bó ṣe wà yẹn wọ́n máa rọ̀ gbogbo nǹkan tá a fẹ́ gbogbo àwọn Yorùbá máa sọ ni pé kán bá wa rọ̀ lóyè a ò fẹ́ rú ọba ẹ̀ nílẹ̀ Yorùbá irú ọba rédèrèdè a ò fẹ́ rú ẹ̀ ọba rédèrèdè a ò fẹ́ rú ọba àwọn ọba oníjàgídíjàgan ẹ wo ọba kan náà ní sáàdì abúlé ìwà kan mo pe bẹ̀yẹn náà ni tó ń gbogbo ilé tó ń bẹ̀rẹ̀ sí ń fọ́ ilé onílé kiri
gbogbo ilé tó wà nínú àdúgbò kan ṣoṣo tí mo ṣe program yẹn last time wọ́n bà gbogbo ilé àdúgbò yẹn jẹ́ ni irú àwọn ọba àṣẹ wá nínú àwọn ọba oníjàgídíjàgan báyìí nílẹ̀ Yorùbá ẹ wá ní Ifá náà fi ń jọba Ifá kíni Ifá wèrè wo ni wọ́n yẹn Ifá wèrè wo náà fi ń jọba owó ni owó tó bá ti lówó lọ́wọ́ gbogbo àwọn tó kù wọ́n á ní ọdún tiẹ̀ ló kún jù wọ́n á lé gbogbo àwọn tó kù dànù sẹ́yìn òun nìkan tá à ń rí tó make sense ẹ̀ẹ́dẹ̀rù ọjọ́ iwájú ẹ̀ẹ́dẹ̀rù ọjọ́ iwájú ẹ ṣe èrè ẹ ṣayé èrè kó dára ẹ ṣayé èrè kó dára o ẹni ayé kọ ẹyẹ èrè ẹ ṣayé èrè ẹ̀yin alágbára ayé tẹ́ ń wò pé kò sẹ́ni tó lè mú yín ẹ ju gbogbo ènìyàn lọ ẹ ju Ọlọ́run lọ òun náà nìkan tẹ́ rí yẹn ọ̀pọ̀lọpọ̀ orú ilé ènìyàn kábíyèsí yẹn ti ṣe tó ṣe láṣegbé àṣé ìgbà tó tẹ̀ ń ṣe fídíò yẹn inú mọ́tò náà wà bàbá ní bàbá lòun rìn lọ́nà bá ṣe èèsì ta ló ń pè òun wọ́n dẹ̀ ti ń tẹ̀ mọ́tò òun mẹ́tò wà ní mọ́tò lòun bá ń lọ náà bá ti sọ pé ṣé o mọ̀ pé òun kábíyèsí wọn mọ̀ pé wọ́n ni òun dẹ̀ sáré kí kábíyèsí o pé the next thing tóun dẹ̀ máa nígbà tó rúlu gíláàsì lè wélé ó gbá orí òun ni irú nonsense wo nìyẹn irú embarrassment wo nìyẹn bàbá ní bàbá tára ẹ̀ ò yá bí bàbá yẹn nọlẹ̀ kó fẹ́ǹtì nǹkan ó pààyàn ẹ wo bí ọmọ ẹlẹ́yìn yẹn ti ṣe ń gbá ẹtì bàbá yẹn ìyẹn tiẹ̀ ti fọwọ́ ó ti lu ikú tá pa ẹ́ pẹ̀lú ọjọ́ orí bàbá yẹn ẹnu ẹ worú àwọn tó ń jọba lé wa lórí ẹ dẹ̀ ní kí ìlú tùbà kí ìlú tùṣẹ ohun tá a rìn yìí náà là ohun burúkú á máa já lo burúkú ni nígbà tó bá ní fi irú àwọn ilé ìjọba ṣọba ní eléyìí ẹ ò fi irú àwọn ọba Ọọ̀ni of Ifẹ̀ fi ṣàríkọ ọba yẹn ọba gidi ni kì í ṣe pé tẹnu Ògúnwùsì Ọ̀jájá kábíyèsí o kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ kò ní dáhùn nínú ọ̀rọ̀ ẹ̀ sísọkun ẹ̀ mọ̀ pé oníwà tútù bí àdàbà ni oníwà tútù bí àdàbà ẹ máa rí bó ṣe máa rẹ́spọ̀n ṣé kẹ́rù pé kì í gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn ń sọ kí ló fẹ́ dá yín lóhùn sí kí ló fẹ́ dáhùn sí nígbà tó mọ orú ipò tó wà òòṣà lòun gan fúnra rẹ̀ ó mọ orú ipò tó gbé dání náà kò lè dáhùn honestly kò lè dá yín lóhùn so bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o gbogbo ipòkípò tá a bá wà nílé ayé jẹ́jẹ́ ló dáa jẹ́jẹ́ ló tọ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníyà ẹ ṣe jẹ́jẹ́ ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá tẹ́ bá mi ń subscribe sórí YouTube channel mi mo rí lè rí ọwọ́ yín ọwọ́ tẹ́ fi ń tẹ yẹn ní fi gbọ́mọ ìsìn ní fi gbọ́mọ sìn lágbára sí Elédùà ní fi gbọ́mọ sìn láéláé ní fi gba ìpè ìbànújẹ́ nínú ọdún yìí ìpè ayọ̀ tẹ́ bá ti mú fún yín bẹ́ẹ̀ gba ara ìpè ayọ̀ lẹ́ ó gbà ní gba ìpè ìbànújẹ́ ní gba ìpè ìbànújẹ́ agéni lórí òní wọlé tàn yín wá o ní lọ kó wọn lọ́nà mo dúpẹ́ lọ́wọ́ yín gan gidi mo dúpẹ́ ìwọ náà tó dẹ̀ ṣe ń wò mí náà tí ó kọ̀ ẹ jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ọmọ yín la jẹ́ o ẹ bá wa subscribe ó ṣe pàtàkì ẹ bá wa subscribe I want to be this month ending mo fẹ́ kí wọ 1k lórí subscriber mélòó náà ló kù àti fẹ́ wọ 500 nsìn so mo really appreciate gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìpàpàtà thank you all so àníri jù báyìí lọ ní ti àṣálẹ́ yìí ohun tí a ní kí ẹ gbọ́ nìyẹn gbọ́ ohun tí bàbá ṣe ṣàlàyé bí iṣu ṣe bẹ́ bí gbogbo ẹ̀ ṣe lọ nìyẹn ṣẹ̀rí pé ó ní agbára gan drop your comment bó bá ṣe rí ní lọ́kàn yín ẹ bá drop comment síbẹ̀ ìwọ̀nba tí ọgbọ́n orí ọmọdé ti wà ọ̀nà làwa náà fi gbé ní àgbékalẹ̀ wọn báyìí láìpọ̀jù ẹ ṣeun gan màá ti máa rí yín o àníwá yín tì ká sùn ká jí.